Ètò ayẹyẹ Adorun Odun lókè èèpẹ̀ àti ayẹyẹ Odun Merinlelogota Igbade Ọba Aláyélúwà Dr. Síkírù Káyọ̀dé Adétọ̀nà CFR Ọ̀gbágbákejì Awujale tó tún jẹ́ olórí gbogbo ọba fún àwọn ọba Akilẹ̀ Ìjẹ̀bú sì ń tẹ̀síwájú ní ọjọ́ Ẹtì Friday ọjọ́ 10 oṣù karùn-ún ọdún 2024 pẹ̀lú ṣíṣí ilé ẹ̀kọ́ tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ tí wọ́n pe orúkọ rẹ̀ ní School of Governance lẹ́yìn tí wọ́n fi mọ rírì ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà Awujale fún ìfẹ́ àti ìnáwọ́sí rẹ̀ lábala ètò ẹ̀kọ́ ní déédé agogo 10 àárọ̀ ọjọ́ 10 oṣù karùn-ún ọdún 2024 ní ilé ẹ̀kọ́ gíga Ọlábísí Ọ̀nàbànjọ University ní ìlú Àgọ́-Òwòye lẹ́yìn tó sì jẹ́ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu là ṣí ilé ẹ̀kọ́ School of Governance náà. Níbẹ̀ ni wọn yóò ti ṣe àgbékalẹ̀ ìwé ìdánilẹ́kọ̀ọ́ tọlọ́dọọdún àti ìtàn nípa ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà Awujale ti Ìjẹ̀bú tó bá ti wá di ọjọ́ 11 oṣù karùn-ún ọdún 2024 ní ayẹyẹ àṣekágbá tí wẹ̀jẹwẹ̀mu yóò wáyé lẹ́yìn tí àwọn ará Ìjẹ̀bú ṣètò rẹ̀ fún ìbò ọlá àti ìlàkàkà ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà Awujale Ọ̀gbágbákejì ní pápá ìṣeré Dípò Dínà Stadium nílùú Ìjẹ̀bú Òde. Alága ìgbìmọ̀ tó wà fún ìròyìn tó tún jẹ́ bàgbìmọ̀ ti Akilẹ̀ Ìjẹ̀bú Olóyè Ọ̀mọ̀wé Fásí Adétòkunbọ̀ Yusuf ní olùkéde.